káàbọ̀ sí irú àwọn ọ̀ṣẹ̀dá bẹ̀ wọ́n wá dúró ní dúró wípé ó fẹ́ káyé àwọn ọmọ tiẹ̀ náà dá káyé tàwọn ọmọ tiẹ̀ náà nítumọ̀ irọ́ lọ pa. Ẹ jẹ́ kó wá lẹ́kọ̀ọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ lòmíì báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun orí social media ló ń jẹ lòmíì báyìí. Ìyá mi àwọn òbí mi wọ́n ti gbé ogun wọnú ìdílé wọn látòrí social media. Ogun tó wà lórí social media ń sìn ó ju ogun ìdílé lọ, ó ju ogun ìdílé bàbá ìdílé ìyá ó jù lọ, ó ju ogun ìfàyàlú àyà ó jù lọ. Ogun tó wà lórí social media lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí ó ti ju ogun ìrandíran lọ. Gbọ́ mi, ẹlòmíì wà fúnra rẹ̀ ló ti gbé ogun ìsínú ayé rẹ̀ o nítorí pé kíni tó bá ti rí ibi tí wọ́n ti ń ba tọmọlàkejì jẹ́ ibẹ̀ lẹ ti máa rí tá máa tẹ emoji love and like ó di dandan kí irú ayé ẹni náà ò bàjẹ́. Èpè kọ́ o, Bíbélì ló sọ pé tó o bá ṣe ló máa gbà, kódà ó sọ pé abatẹnijẹ́ ó ní tó bá ti wá dẹ́kun àti ìbanijẹ́ Ọlọ́run ẹ̀san wá ké. Bó ṣe máa ń sọ wípé má bà tèèyàn jẹ́, má robi ru ọmọlàkejì ẹ, béèyàn bá sì robi lù ọ́ láì ṣe pé o ṣe nǹkan kan wọ́n rò bó olóògùn ni yóò padà sí lórí ni. Nítorí ọba kan wà, Ọlọ́run kan wà, ẹnìkan wà tó jẹ́ pé ó máa ń dá ibi padà sórí edíbi, á dá èpè padà sórí elépè, á dá àṣàsí padà sórí alásàsí, á dá ègún padà sórí elégún bó ò tiẹ̀ sọ kankan. Mo dẹ̀ máa ń sọ fún wa gbogbo èyí tẹ́ jẹ́ tèmi lórí ètò, mo ní gbogbo ìṣẹ̀dá kọ́ lèèyàn ń gégùn fún, gbogbo ìṣẹ̀dá kọ́ lèèyàn ń ṣépèlé lórí, nítorí àwọn ìṣẹ̀dá kan wà àwọn gan ò mọ nǹkan kan, wọn ò ní ẹ̀mí kankan, wọn ò ní aburú kankan, wọn ò ní agbára kankan, ṣùgbọ́n ọrùn wọn Ọlọ́run ti gbé wọn wá, ó ti ṣẹ̀dá ẹ̀ mọ́ wọn, àjẹbí ni fún wọn. Bó bá porí ni wọn níbi ó di dandan kí ibi ó padà bẹ́ni tó bá porí wọn níbi. Ìwọ tó bá lóyún, tó bá fi inú ẹ, tó bá fi gbé oyún oṣù 9, tàbí pé o tiẹ̀ wá lọ ṣe sẹ́rógésì gan pé o wọ́mọ ìwọ ló mọ ohun tójú ẹ ti rí kó tó lọ ṣe sẹ́rógésì, tàbí o tiẹ̀ wá lọ sọ́dọ̀ ìjọba pé ẹjọ́ mo fẹ́ adopt ọmọ ni tó bá gbà, ìwọ ló mojú ẹ ohun tójú ẹ rí kó tó adopt ẹ. Ṣùgbọ́n tó bá ṣòwò ọmọ o ò ní ever gbàdúrà káyé ọmọ lọ́mọ ó bàjẹ́. Èmi Olúwafúnláyọ̀ gbàládùúrà wípé ayé gbogbo àwọn ọmọ wa nítumọ̀, bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ayé àwọn ọmọ wa nítumọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá dúró ní kọ̀kọ̀, tó dúró ní gbangba, tó dúró ní dúdú òkú òun fẹ́ ta ọfà sínú, ó dúró sínú òkùnkùn wọ́n fẹ́ ta ọfà sínú ìmọ́lẹ̀ ayé wa àtàwọn ọmọ wa, ọ̀run á dá padà sínú ayé ẹ̀ láṣẹ ọ̀nà bó ṣe máa rí nìyẹn. Ẹ má bà tèèyàn jẹ́ o. Tó o bá rí ibi tí wọ́n ti ń bàtà yí ọmọ lọ́mọ jẹ́ lórí social media, má lọ gbé ègún níbẹ̀ kó o gbé lọlé lọ bá wọn ọmọ ẹ. Tí o bá bà tèèyàn jẹ́ níbì kan, má lọ síbẹ̀ lọ kọ́mẹ́ǹtì kó máa jójú ẹlẹ́sìn rí ẹjọ́ ìyà kó máa kọ́mẹ́ǹtì àbí kó máa pè wọlé kó máa sọ̀sọ́kúsọ láti ba ìgbésí ayé ẹnìkan jẹ́ tó o bí tiẹ̀. Tó o bá rò pé gbogbo àwọn ọmọ ẹ wọn ò kú nídìí ọkọ mọ́, wọn ò ní ìdìyàwó mọ́, àwọn ọmọ rẹ̀ ń kọ́. Ẹlòmíín wà ìgbésí ayé tó ń gbé yìí ó ti jẹ ayé àwọn ọmọ àtàyé àwọn ọmọ ti jẹ máyé. Ẹlòmíín máa kú, ó máa kú àkúrun, ó máa parun kọ̀ máa wálé ayé asán. Ọ̀rọ̀ ẹ̀ sì máa padà dàbí ẹni tó wá sáyé, ọ̀rọ̀ ẹ̀ á dàbí ejò tó ń rìn lórí àpáta tí ò ní ipa, nítorí yóò wálé ayé yóò sì lọ kò ní ní ipa rere kankan, nítorí pé ọ̀run ò ní ní àkọsílẹ̀ rere kankan fún. Gbórúkọ ẹlòmíì báyìí pé ọmọ lágbájá ní bàbá ẹ, lágbájá ní bàbá ẹ, àwọn èèyàn sì mọ̀ sá lọ. Ìgbésí ayé tí ẹlòmíì ti gbé kalẹ̀, bí wọ́n bá gbọ́ orúkọ bàbá ẹ àbí orúkọ ìyá ẹ níbi kan wà láwọn ò ní fún níṣẹ́. Orúkọ ní kó tiẹ̀ jẹ́ kó jọra wọn gan, wọ́n ní ṣé kìí ṣe pé kí ló porúkọ bàbá ẹ náà? Ṣé kìí ṣe tìlú bàrà rárá o?
Abẹ́òkúta tadó ni ṣé kìí ṣe ìwọ ni ọmọ lágbájá báyìí rárá o kìí ṣe Èkìtì rárá Oǹdó ni tiwa sáìdì bo lóńdó báyìí ó yàtọ̀ síra wọn ẹ̀yin ò mọ̀ pẹ̀lú mi ti báyé jẹ́ ẹlòmíì sì wà tó bá dé nìkan tó ń wáṣẹ́ lọ tó bá béèrè wípé ẹjọ́ tánímọ̀lá tó tiẹ̀ ló ń jẹ́ yìí ìlú wo ni náà ṣé nìbàdàn wọn ni rárá ibẹ̀ yẹn kọ́ yẹ máa wò ó mo dẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tó ń jó orúkọ ẹ ní 19 akọ̀bẹ̀rẹ̀ sórí ni ọmọlúàbí ni mo mí sọ̀rẹ́ mi yẹn o ríra mọ́ àbí àjọ ṣiṣẹ́ nígbà kan èèyàn dáadáa ni ẹ̀dẹ̀ forúkọ jọra yín for that máa fún ẹ níṣẹ́ máa tiẹ̀ máa fi rántí ọ̀rẹ́ mi orúkọ rere tí ẹnìkan tó ti ṣe tó ti dá nínú ìgbésí ayé ẹnìkan ó ti ẹ̀ jọra wọn a tún máa fa oríire lọ bẹ́ ẹni tí wọ́n tún jọ ń jẹ́rú orúkọ yẹn bẹ́ẹ̀ lẹ́nìkan tó ti ṣorí burúkú pẹ̀lú orúkọ ẹnìkan orúkọ kan tó ń jẹ́ nínú ayé tó bá débì kan bí ẹni ẹ bá ti rántí gan lásán á rántí ìwà burúkú ìgbésí ayé burúkú tí lágbájá gbé pẹ̀lú òun á torí ẹ̀ gan ó lè sọ pé no mo sorry àti tọ́lọ̀ bá sọ wípé òun tún máa rọ ẹni yẹn lọ́kàn pé wà rójú rere lọ́dọ̀ ẹ̀. ṣẹ̀gbọ́n ó ní I got my old shop because of my mom legacy. Emeka Moses complex bó ṣe máa rí nìyẹn o wá gbé sórí social media ó ti bìlí pé àmẹ́ tó wà lọ́ndà comment section yẹn wàá wá máa comment tí ò dá wàá máa sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dá wàá máa sọ inú yà máa dùn wàá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ò láyọ̀ wàá máa sọ̀rọ̀ ìbànújẹ́ àti ìkorò nínú ẹni tó ń máa padà mú lọ bá kọ́kọ́ ẹ̀wọ̀ ọ̀rọ̀ èpè kan o tó bá ti ibi tó yẹ kó o ti lọ ṣàdúrà fún ọmọ ẹnìkan àbí fún ẹnìkan tàbí kí ni inú ẹ ti yí sọ́dọ̀ ẹnìkan tó wá níbẹ̀ tó wá fi kọ́mẹ̀ntì ìkorò síbẹ̀ definitely ẹni yẹn ti mú ìkorò lọ sínú ìdílé ẹ̀ ó ti fún ara ẹ̀ ló forí ara ẹ̀ ru ogun so tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sí báyìí ogun tó ń bá fà tó ń bá jà ọkọ mi ló gbé wálé lọ bá yàwó ẹ̀ tó rọ́kọ ló wà lórí ló ń lọ kọ́mẹ̀ntì kiri lórí social media ẹlòmíín wà ìyàwó ni ò kì í sùn àtàárọ̀ àtọ̀sán ní ọmọ kọ́mẹ̀ntì kiri lórí social media ológbógun lọ́bọ̀ pẹ̀lú ilé ẹlòmíín wà ìyá ẹ̀ ti rìtáyà ìyá ẹ̀ ló ṣe rádaràdá kiri lórí social media ó ti wá lọ kó ogun ó ti wá di ẹmọ̀ pé generation by generation ni ó ti wá gbé ogun ìrandíran ó ti wá gbé lọ fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwa wà ní ọkọ bí tí wọ́n wà máa gbàdá pé màámi mọ́mì nǹkan báyìí lọ́kọ ṣe fún ẹnìyàn kí ló ṣọ́kú ẹ ó yá gbé fóònù fún kó mọ̀ pé ìyá gangan ló wà ń di ẹrù ẹ̀ nínú ìbànújẹ́ dídí ogun ẹ̀yà ẹ̀ ni torí ìyá ẹ̀ ti wà lórí social media ó ń bá tayé ọmọ ọlọ́mọ kan jẹ́ kò dẹ̀ possible káyé ọmọ tiẹ̀ náà dá mi tó bá wà kò possible káyé ọmọ tiẹ̀ náà dá mi tó bá wà in tó bá ti ṣe èyí ló máa gbà. Priscilla Ojo èmi ò sọ pé Ìyábọ̀ Ojo mi ní kò ṣẹ̀yìn ẹgbọ́n o ẹ bá fà á ẹ má bá jà Ìyábọ̀ Ojo ó ṣẹ̀yìn Ìyábọ̀ Ojo olúwa ló social media ó yá ẹ lè bá fà á ní o ṣùgbọ́n Priscilla ọmọ Ìyábọ̀ Ojo ẹnikẹ́ni tó bá ro ibi ru ọmọ yẹn ibi máa bá ni. torí ọmọ yẹn ó ti jáde ó máa sọ̀rọ̀ bóyá ó ṣe ambassador ni o tàbókọ̀ rẹ́rìn o tàbókọ̀ ṣe ohun àtọ́kọ ẹ̀ tọ́jọ́ ṣe gbogbo nǹkan tọ́jọ́ ṣe mi ìròbó jáde kó ṣépè fẹ́ni kankan nínú wa rí èmi ò rí ibi tí wọ́n ti ń bú Priscilla lájọ́ tó ti ń bú tọ́mọ yẹn ti jáde tó ti wá fún wọn lésì tó ti bẹ̀rẹ̀ sí bú wọn padà tó ti ń ṣépè fún wọn padà ọjọ́ kan tó tiẹ̀ kọ́mẹ́ǹtì gan lásán tó ọ́pdéètì fẹ́ nìkan lásán àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pariwo. ǹjẹ́ o gbàdúrà kí ọmọ ẹ wà nínú ipò tó wà yẹn
káwọn kan dẹ̀ dúró nídúró pé kí wọ́n fẹ́ kó wọ kó mọ̀ torí ọmọdé burú nu ilé ayé tá wà yìí o béèyàn bá lóyún gan tó diwọ́ tó di sex ẹ̀yin màmá wa ẹ máa mọ nǹkan tí mo sọ gbogbo abiyọmọ ìfúnpá ẹ̀ wọ́n máa bá wa wọ́n máa yẹ̀wò báyìí tá bá wà lọ́sítítù ni lẹ́ẹ̀mẹsàn lẹ́ẹ̀mẹwàá wọ́n máa bá wa dábà lọ fún gbóyún lọ báyìí wọ́n sáré máa wo ẹlòmíì máa ní high blood pressure tó bá lóyún láì tí ṣe wípé ó tiẹ̀ kó nǹkan kan láyà gbogbo tá a dẹ̀ mọ́ ń kó láyà gbá náà wọ́n sọ fún ẹni kẹ́ ẹ jẹ́ o ní tó bá ti ní ẹni o bí ẹyin o bí ẹja o bí ẹ̀dọ̀ òun ni kẹ́ máa jẹ pé wọ́n ní ká tiẹ̀ mọ́ jẹ hẹ́hẹ́hẹ́ gan ìfúnpá ga sókè. pé wọ́n tiẹ̀ sọ fún wa pé tí dáàbì bá ti kanlẹ̀kùn pé ká jẹ́ kán wọlé lásán pẹ̀lú condition táwa báyìí ìfúnpá wa máa ga sókè báyìí ni. abọ́sibọ̀sí ọmọ tẹ́lómi lè bínú ẹ wá gbógun tí tọ́mọ bá ka Psalm 35 fún yí ayé ẹlòmí ó ti bàjẹ́ nù yín pé kọ́lọ́ kó gbógun tí àwọn tí ń gbógun tí òun kí ló dé látọjọ́ tọ́mọ yìí ti sọ pé òun wọlé ọkọ báyìí mi rò bọ́mọ tí ìsinmi ọjọ́ kan ṣe ẹ fẹ́ kó fi social media lẹ̀ fún yín ni ọ̀tọ̀ ni pé ńgbà tó fẹ́ máa yìí kò dúró nítòsí o kò dúró o ó lọ fẹ́ kìíní kan o ó lọ Tanzania ó lọ fọ́kọ́ o ọ̀tọ̀ ní gbogbo sórí làlálálá yẹn gbogbo àwọn tó dẹ̀ sọ yìí pé ó lọ fọ́kọ́ ní Tanzania yìí kò fẹ́ ọmọ Nàìjíríà ó lọ ẹni kan mọ́kọ tí wọ́n jáde àbí ọkọ ọmọ wọn kó jáde síta kárí èyí tó bá ti sáàdì ọkọ Priscilla ẹ má bínú o 30% àbí ká sọ pé 20% ní obìnrin làwọn tó ṣé nínú àwọn tó ti ẹni kì í ṣe 21 to 20% nínú gbogbo àwọn tó ń pariwo Priscilla kó lọ fọ́kọ ní Tanzania yìí nínú gbogbo wọn ẹ lè rí 5% ẹni tí ọkọ ẹ̀ tó bẹ́tà ọkọ Priscilla ẹ lè rí 5% lára wọn ọkọ mi àwọn ọkọ tí wọ́n ń gbá etí wọn ni àwọn ọkọ tí wọ́n ń lù wọ́n sí ẹni àwọn ọkọ tí ò wúlò àwọn ọkọ arébípa àwọn ọkọ tí wọn ò lè jẹun tí wọn ò go jẹun kánú àwọn ọkọ tí wọn ò lálùbáríkà kankan lára àwọn ọkọ tí ẹ lè fi mú yangàn àwọn ọkọ tí ò lè wọlé kó fún ẹ níbi 1000 pé kó tiẹ̀ gbà kó túraká ọkọ tí ò lè sọ pé nìṣó ló fẹ́ lọ ìyàwó mi ó ya 5 million nìyẹn kó tiẹ̀ kó ṣeré kó ra nǹkan kó ṣe shopping àwọn ọkọ tí ò lè mú ògo bá ìdílé àwọn ọkọ tó lè wà proud of them àwọn ọkọ téèyàn máa ń gbé pamọ́ àìmọye àwọn ọkọ kan tẹ́ pé àlè fi wọ́n hàn kọ́kọ́ ní àìmọye àwọn ọkọ tí ọkọ téèyàn ò lè fi hàn anybody má gbé nonsense wá síbi ta ló ń comment òṣì bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbé pa ọgbẹ́ ẹjọ́ ẹ má dárúkọ anybody bí Fọláṣadé Onílàdé her mother did worse than that for Lizzy kí ló kọ́ mi pẹ̀lú ayé Lizzy kí ló kọ́ mi bí mo sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ń bí ni I think you are very stupid. Tó bá gbé ọ̀rọ̀ Lizzy wá síbi tí mo dárúkọ Lizzy ni ẹjọ́ torí tọ́lọ́ tẹ́lẹ̀ pé bẹ̀lẹ́ bá ti ń ṣe dáadáa you can go back there and continue. Ìtẹ́ bá ti ń ṣe dáadáa ní kẹ́ ẹ lọ ẹjọ́ please don't come to this place this is my show. Mi ò bí tẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ń lọ please ẹ má ṣí léyà. Tí màá ti dárúkọ èèyàn don't come and mention names here. Rubbish. Ẹjọ́ o ìyálájẹ tó wá síta lónìí kí ìyálájẹ tẹ́ máa fi rádàdà rẹ lára o mo sọ fún yín èmi gan o náìsí o ẹ má gbé rádàdà wá bí o tó bá ṣe ń gbé ní màmá block ẹ this is not the time tí mo wá pé màmá fọwọ́ ra yín lórí no kì í ṣe pé èmi náà tí mo bá ń dákẹ́ ṣe pé mi ò mèsì ọ̀rọ̀ just leave me alone ẹ jẹ́ kí n sọ tẹnu mi gbogbo rádàdà tó ń ṣe lórí social media yẹn tó dáa ni. ìsìn mo bá wá síta nìyẹn bó bá ṣe gbàdúrà kó rí fọ́mọ ọmọ tí ẹni kó ṣe gbàdúrà kó rí fọ́mọ lọ́mọ tó bá wá wù ẹ́ kó gbógun lọlé kó lọ bá àwọn ọmọ ẹ kó gbógun lọlé kó lọ fi bá àwọn ìyàwó ẹ àbí kó gbógun lọlé kó lọ fi bá kọ ẹ kó gbógun lọlé kó lọ kó bá àwọn grandchildren lálálálálá kò kàn mí bó ṣe wù ẹ́ ló ṣe gbégbé sí ayé etí ẹ. bí àǹtí Kẹ́mi àǹtí dr Kẹ́mi àbí nǹkan ló pera rẹ̀ tẹ́ bá dẹ̀ rí ṣẹlẹ̀ àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ yẹn àǹtí tó yẹ pé kò gbádùn tó nídìí kó lọ ní psychiatric doctor òun nìkan lórí bẹ̀nu family ẹ o kárí mi ò bá mọ family àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ ni màmá sọ pé bóyá bí wọ́n ṣe rí nìyẹn àǹtí Fọlákẹ́ Olúlọ́yọ̀ obìnrin tó fi ń tọrọ obìnrin ni
àwọn Fọlákẹ́ Olúlọ́yọ̀ obìnrin tó fi ń tọrọ obìnrin ni èèyàn alálùbáríkà ni tí gbogbo bá jọ wà kọ̀ báyìí she's a happy soul ó máa pa wá lẹ́rìn ló máa bá wa everybody ṣeré ní láti Fọlákẹ́ Olúlọ́yọ̀ èèyàn gidi ni torí ẹ̀ tí má kàn ti ro tí má kàn ro mo mọ bàbá wọn náà kí bàbá wọn tó kú dáadáa wọ́n máa wá sí governor's office wọ́n máa mú wọn wá a lot of things I can say about his father I don't want to talk anything here a lot of things that I know nípa àwọn siblings wọn but I must confess to you ètèmi àti wọn tí àjọ ń ṣe dáadáa jù sister Fọlákẹ́ she's a wonderful soul kò sí kan tí Kẹ́mi Olúlọ́yọ̀ tí ò ti sọ̀tán lórí péjì ẹ̀ láì ṣe pé kò fi onú kò fi gbọ́mọ rí tó bá bá Ìyábọ̀ Òjó jà you can face Ìyábọ̀ Òjó why Priscilla ogun yìí ti bẹ̀rẹ̀ ọmọ iṣẹ́ ìyàwó ọ̀tọ̀ ní kó sọ pé ọkọ tó lọ fẹ́ lẹ́yìn ọkọ pariwo pé ó lọ fẹ́ nìkan ní Tanzania kò fẹ́ wọn ẹjọ́ tó ní tọ́lọ́run Ọlọ́run ní kó mọ̀ fọmọ Nàìjíríà o kálọ́mọ Nàìjíríà ló fẹ́ wọ́n ti tún gbéyàwó yẹn ká wọ́n ti fi frustration tún ká pẹ̀lú ọ̀rọ̀ burúkú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu bóyá irú wọn ti lọ síbẹ̀ wọ́n ti lọ máa sọ̀kò níwájú family house irú ọkọ Priscilla I'm telling you kálọ́ bá lọ fẹ́ Nigerians kálọ́ lọ fẹ́ kan lára àwọn ọkùnrin wa kó lọ fẹ́ kan lára kó jẹ́ ọmọ Nàìjíríà kan ló lọ fẹ́ wọ́n àti wọ́n bó ṣe máa darí irú ìyá ọkọ bàbá ọkọ wọ́n ti gbogbo wọ́n ti da gbogbo ìdílé yẹn rú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ ìtúfọ́kọ tán ọ̀tọ̀ ní sórí wèrè tán kọ́kọ́ ń gbé káńgbà kan ní bọ̀bọ́ yẹn ò lè ṣe wọ́n ní kò lè ṣe wọ́n ní bọ̀bọ́ yẹn ò lóko Ọlọ́run tún bá jọ wọ́n lójú àbájọ wọ́n ní kò lè ṣe ó dá ìgbà tí wọ́n tún wá rí pé bọ̀bọ́ yẹn wá lè ṣe ń sìn wọ́n tún sọ wípé gbà ó ló lóyún people ẹ̀yin èèyàn ti gbàgbé wípé like someone like me I will let you know what I want you to know ṣe ní gbogbo ìgbà tí bá ń travel tí bá ti ń travel ìgbà tí wọ́n ti ẹ̀wà Naija wọ́n ti mọ̀ mí even up to now anytime tí bá ń travel tí n bá ti lè post ẹ̀ sórí social media pé I'm on my way to so ẹ gbà pé mo ti débi tí mo ń lọ I'm not a fool a lot of us láti máa ṣe bẹ́ẹ̀ tí n bá ti lè post ẹ̀ sórí social media pé I am on my way to kìnìkan o àbí gbà tí mo wà Nàìjíríà pé I'm on my way to United States mo ti wà l'Amẹ́ríkà ọjọ́ kẹta àbọ̀sẹ̀ kan kí n tó máa post ẹ̀ kẹ́yìn tó máa rí wípé ẹ bá bẹ̀rẹ̀ kìnìkan safe trip safe journey mo ti débi tí mo ń lọ kí n tó máa post ẹ̀ tí n bá padà sí Nàìjíríà lẹ́yìn tí mo ti padà sí Nàìjíríà tí mo ti resume padà sí ọ́fíìsì tí mo ti lò bí 1 week lọ́fíìsì màá ẹ̀ṣẹ̀ padà sórí social media màá wá post ẹ̀gbà yẹn pé màá ní the eagle has landed àwọn èèyàn ayálàjẹ you are welcome back to Nigeria báwo ni trip kí ló mọ̀ bó di lé láti di 1 week o nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ ìgbà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ Priscilla kò lóyún tẹ́lẹ̀ oyún dẹ̀dẹ̀dẹ̀ kété pé wà ṣáwọn èèyàn ṣe ẹ mọ̀ ṣe bí òpò náà tí ọmọ ìbá tó ní gbogbo ogun tó wà ọmọ ó keep everybody suspense ni ó lè jẹ́ gbogbo àwọn pictures àwọn máa post lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo àwọn videos ẹ̀rí yẹn yìí tó ti record tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kò máa jù sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan because ó mọ̀ pé kò fẹ́ kí page òun kò ṣe kíni kẹ́lá kẹ́nìtì okay now kò fẹ́ kí page ẹ̀ dẹ́ empty á máa jù díẹ̀ fún yín inú ẹ̀ máa rí time tó fẹ́ kẹ́ rí lẹ́rí nǹkan tó fẹ́ kẹ́ mọ̀ lẹ́mọ̀ ìgbà tó tún sọ wípé òun ti lóyún ìgbà wo ló ṣe wedding April February wọ́n wá yọ calculator tí àwọn tí gbèsè ayé wọn ti bàjẹ́ ní gbogbo èyí tẹ́ ń yọ calculator tí question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ti ni pé tẹ́ bá jóbìnrin nígbà tẹ́yìn lóyún tí yín tayín bá yín calculate ẹ̀ nígbà tẹ́ wà nílé ọkọ àbí bóyá ẹ̀dẹ̀ tí màá rí bóyá girlfriend and boyfriend lẹ́ṣin wà tẹ́ ń ṣe ìgbà tẹ́ ń bára yín sùn ta ló mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ńgbà náà ìgbà tẹ́yìn bára yín sùn ta ló bá yín calculate ẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni ta ló ń sọ fún yín nígbà tẹ́ ń báyàwó yín sùn ta ló sọ
sọ fún yín pé ìgbà báyìí ni kẹ́ lóyún. Who are you? Ìwọ gan tó jẹ́ pé ìwọ àtọkọ àtìyàwó tẹ́ ń bára yín sùn lójoojúmọ́. Ìjọ ọmọ ìgbà tí Ọlọ́run fi àṣẹ sí. Ìwọ mọ orun tó máa sùn tọ́lọ́run máa sọ pé lálẹ́ yìí ni mo dé, àbí lọ́sàn-án yìí ni mo dé, àbí láàárọ̀ yìí ni mo fi àmì sí. Kí ló dé, kí ló kàn wá nínú ìgbésí ayé ọmọ lọ́mọ? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ lọ́mọ wá jẹ́ ìbànújẹ́ nínú ayé ẹnìkan? Ó wá jẹ́ṣẹ́, wá gbéṣẹ́ lé yín lọ́wọ́. Ìgbésí ayé ẹnìkan wá diṣẹ́ fún yín tẹ́ monitoring spirit. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹlòmí ayé wọn ti bàjẹ́. Wọ́n kàn wẹ́ ni, wọ́n wá wẹ́ ní kúra ni, wọ́n wẹ́ ni tí ó sọ fún wọn páyé wọn ti bàjẹ́ ni. Ẹ wá dúró ní dúró pé ẹ wá calculator. Bẹ́ẹ̀ bá ní calculator, ẹni tí ò bá ní calculator tó sọ pé màá fi calculator ránṣẹ́ sí láti Nàìjíríà kẹ́ lè rí calculator bí orí ibi country tẹ́ bá wà. Màá kó calculator fún kẹ́ bẹ̀rẹ̀ sí máa calculate ọjọ́ tí ó bá Priscillias Juma Jokes ní ọ̀dì kílẹ̀ tí mu. Okay. Ó bá sọ lágo 9 alẹ́. Ẹ máa calculate kẹ́ wá sọ ètò doyún bọ̀. Nonsense, Larita. Abẹ́ rí pé rádaràda ni. This is nonsense. Absolute nonsense. Kí ló kàn yín pẹ̀lú life ọmọ lọ́mọ? Àwa náà lọ abímọ. À ń gbàdúrà káwọn ọmọ wa ní fọkànbalẹ̀ nílé ọkọ. Wá ìtẹ́ fi wá ń gbé ọkàn ọmọ kan sókè. Ìwọ tó wà nílé ọkọ, ìwọ gan gbàdúrà pé o ní ìfọkànbalẹ̀ nílé ọkọ. Wá ìtọ́ fi ń ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ. Tó bá rò pé o ti dàgbà, pé o ti di grandma, o ò ṣe máa ṣe dáadáa. Kí àwọn ọmọ tiẹ̀ tó wà nílé ọkọ àtàwọn ọmọ tiẹ̀ tó wà nílé ọkọ kó mọ́ bá jèrè gbogbo iṣẹ́ rádaràda tó ń ṣe lórí social media. Nítorí ìgbésí ayé tí ẹlòmíì ń gbé báyìí, àwọn ọmọ ó dé sórí social media, ó ń kayún olóyún torí ó ti retire. I'm a grandma, ó ti gbàgbé pé ó lọ́mọ nílé ọkọ, ó ti gbàgbé pé ó láwọn grandchildren nílé ọkọ. Múra sí. Ó gbógun tọmọ lọ́mọ. Ọmọ tí ẹ kò dẹ̀ tí rí, kò sì tí rọ́kọ. Ó sì ń gbé picture ọmọ tí ẹ káàkiri nínú Bible àti nínú Quran tó ń gbé kiri orí òkè tó ń gbé lọ sọ́dọ̀ àwọn aláfà. Ìyá mi tó àwọn ṣe nílẹ̀ àwọn tó bá tèèyàn jẹ́ ẹ lọ wọnú Bible ẹ o. Bóyá ó ti fi ó lè jẹ́ picture ọmọ àbọ̀mọ ọmọ ló wà fẹ́ tó ń bá wọ́kọ tí ò tí rọ́kọ. Ẹni tó sì rọ́kọ tó yẹ kí inú ẹ̀ máa dùn máa ní Ọlọ́run tó ṣe ti lágbájá. Wọ́n sì àwọn tèmi náà sí rere. Bàbá ṣe ń ṣe bẹ̀rẹ̀ bíi tàtijọ́. Ọlọ́run ọba Ọlọ́run ìgbàanì ò yípadà. Ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Láìpẹ́ ní kò pẹ́ ìṣe tèmi náà. Nítorí mo ti rí ó sì ń jọba. Mo sì mọ̀ pé ó sì wà síbẹ̀ nítorí pé lára ìjẹ́rìísí ni ti Priscillias tí mo rí pẹ̀lú Jumas ọkọ ẹ̀. Ìwọ tó wá ṣe tiwọn náà. Ọlọ́run ṣe tèmi náà, ṣe tọmọ tèmi náà, àbí ṣe tọmọ tèmi náà. Àwọn kankan wà tó wà sọ fọ́lọ́run Olúwa nítorí wípé ẹnìkan ṣoríire. Priscillias ní ọkọ, inú mi dẹ̀ dùn, mo dẹ̀ gbàdúrà sí. Láti inú ọkàn mi mo bless ìgbéyàwó sí wọn nítorí inú mi dùn sí nǹkan oríire. Jẹ́ kí oríire náà jẹ́ kó kan ọmọ tèmi náà, picture ọmọ mi rèé. Ọlọ́run ṣàánú mi, Ọlọ́run. Ó mọ̀ pé àwọn kankan wà tí wọ́n máa fi ń kọ́lọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká jẹ́ aláyọ̀. Ìwọ tó bá máa jẹ́ èèyàn ní tó bá máa jẹ́ èèyàn tèmi ní ìyálájẹ́ kan tù, mo bẹ̀ nítorí tó mo máa sọ gbogbo ẹ̀ fún wa. Ẹ jẹ́ aláyọ̀. Dẹ̀ máa ní ayọ̀ nínú ọkàn ẹ. Dẹ̀ máa rẹ́rìn-ín. Jẹ́ kí inú ẹ̀ kí ó máa dùn ní gbogbo ìgbà. Kódà kó máa la àwọn ìṣòro kankan já. Jẹ́ kí inú ẹ̀ kí ó máa dùn. Máa sọ fún Ọlọ́run pé Olúwa, lórí tí mò ń là kọjá lónìí, ó pa mí lẹ́kún lọ́jọ́ tòní. Ọlọ́run fi ọ̀rọ̀ yìí pa mí lẹ́rìn. Mú ìṣòro mi kúrò. Inú mi dùn sí àwọn tó ń ṣoríire. Olúwa kí ló dé? Mo fẹ́ kèmi náà ṣoríire. Àwọn gbogbo àwọn èèyàn tó ń ṣe dáadáa, inú mi dùn sí wọn. Mo congratulate wọn. Jẹ́ kó máa ráyè ó congratulate mi náà. Jẹ́ kó ríire ó kàn mí, kó bèmi náà yọ̀. Olúwa ó ti pẹ́ kèmi náà ti ń bá láyọ̀ yọ̀. Ó ti pẹ́ tí mo ti máa ń bá láyọ̀ yọ̀. Máa sọ bẹ́ẹ̀ fọ́lọ́run. Jẹ́ kí wọ́n bèmi náà yọ̀. Ó tán. Very simple arithmetic ni. Ó ti pẹ́ tó ti ń ṣe dandan kó kọ̀wọ́ náà. Ẹ wá tún ṣèyẹn tán. Wọ́n tún lóyún yẹn, wọ́n tún lóyún òkè ni. Wọ́n ní silicon. Àti Kẹ́mi Olúnlọ́yọ̀. Mo rí gbogbo nǹkan update yìí. Ẹ kọ́kọ́ ní olóyún.
ẹni rọ́ ni ẹ ló fẹ́ rógésì ni ó fẹ́ lọ gbọmọ lọ́wọ́ kinní kan ni ó lọ sí Canada ó fẹ́ lọ gbọmọ ni ìgbà tó tún yá mọ́ mi Odùmáyọ̀ Fúnkẹ́ God bless you ẹ tún sọ wípé ẹ tún yin láì ẹ tún sọ wípé silicon ni èwo náà tún sọ lọ́wọ́lọ́wọ́ bá àtúntò ìtẹ̀ lórí péjì wọn mọ́ oríṣiríṣi nǹkan lẹ́ ń sọ ẹjọ́ nítorí ìtàn lọ́hùn ẹ kàn ṣáà sinmi bóyá ká sọ pé kẹ́ ẹ sinmi ká sọ Yorùbá ká má fi rest in peace ká má sọ pé rest àbí kẹ́ ẹ rest kẹ́ ẹ ṣáà ẹjọ́ ẹyá mi léèbò tí màá lò mi ìfẹ́ kó dàbí pé bóyá mò ń rò kúrò sí i káàntì kẹ́mi kàn tiẹ̀ sinmi kẹ́ ẹ dákẹ́ tí Ìyábọ̀ Òjó bá ṣẹ̀yìn ẹ bú Ìyábọ̀ Òjó mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan nílé ayé yìí gbogbo èyí jẹ́ gbogbo àwọn tó kọ́ gbé pé Ìyábọ̀ Òjó tó ti bímọ tó jẹ́ pé wọ́n súnmọ́ Ìyábọ̀ Òjó wọ́n fi dá confusion lẹ̀ fún yín ni tó sọ pé Priscilla àti bímọ wọ́n fi wo confusion everywhere ó ti bímọ o ọkùnrin ló bí Olúlọ́yọ̀ gan sọ pé bímọ ó bímọ o ọkùnrin ló bí o oríṣiríṣi orí mi pé akórí kì í sọ pé kó relax she need kì í sọ pé kó relax wọ́n ní kẹ́ relax mind wọ́n ní kẹ́ kúlúkúlúkúlú temper kò sí nǹkan tá àti ìgbọ̀tán lórí ìkànnì táwa ẹ̀ wọ́n tún ló ti bímọ àpò ẹ̀wọ̀ ọmọ ó ti bímọ o ṣé aláwọ̀ kan wà wọ́n sẹ́yìn inú wọn dùn gbàtàn ti ẹ̀gbọ́n pé ó bímọ because èèyàn olóríire ni wọ́n inú wọn bó ṣe lọ́pọ̀ ti bímọ yẹn inú wọn ti dùn wọ́n ti bẹ̀rẹ̀ sọ pé congratulations inú wọn ti dùn àwọn kan wá láti inú ọkàn wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé congratulations gbọ̀ngàn but mo ní pé àfọ́lò trend tọmọ yẹn kan fún wa because gbogbo àwọn tó sọ tó ń rò pé ó ti bímọ yẹn ọmọ yẹn ò sọ pé ó ti bímọ mo kàn rẹ́rìn ni ẹ bá dórí page olú first time tọmọ máa lọ sí ó máa travel bóyá ó máa bóyá ó lọ vacation àbí nǹkan bóyá ó lọ sí Doha àbí nǹkan from there ó sọ fún wa wípé a rí pé lọ́lá ó lọ welcome ẹ̀ ní airport under vacation ló dágbére kó tó kúrò ní Tanzania so ó sì lọ Doha ó sì lọ Canada under vacation ló ti wà kò sọ fún wa pé ó ti múra labour room àwọn sọ pé ó ti bímọ o àwọn kan ṣe ti jáde síta wọ́n ní Dorcas Adéyínká jẹ́ ló fẹ́ bímọ ẹ o ó ṣáájú ẹ lóyún o ẹjọ́ tó dé lọ irú àwọn tó sọ yẹn irú bọ̀dá tó sọ owó ọ̀rọ̀ tá à ń sọ ṣé wọ́n wà níbẹ̀ nígbà tí ọkọ Dorcas tí wọ́n jọ ń ṣe kéré wà àbí ó wà níbẹ̀ ní ọjọ́ ṣé òun ni Ọlọ́run fi àṣẹ rán wípé alẹ́ ọjọ́ ìlú bá mi stamp ẹ̀ o alẹ́ ní òdòrú tó yẹ pé ẹ wá joyè lórí social media mo ṣe pè wọlé ẹ wá analyze fún wa ẹ wá joyè lórí social media ẹ wá ń sọ fún wa wípé nìkan ló kọ́kọ́ lóyún ìwọ ló wà ńbẹ̀ ìwọ ló bá arọ́kún ìwọ ló bá abáyàwó ẹ̀sùn ìwọ ló bá Dorcas sùn àbí Juma jù tàbí kí ló jẹ́ ọkọ Priscilla Juma bóyá ó gbé ohun àtìyàwó ẹ̀jọ̀ wà báyìí Dorcas Adéyínká náà ohun àtọkọ ẹ̀ náà jọ wà báyìí bóyá Ọlọ́run á fún ẹ ní stamp ilé torí mi mọ̀ kó bí nǹkan kan tó kàn gbèsè ayé ẹlòmí kí ni problem wa lórí social media iná kí ló dé tá à ń tọ́ pinpin ìgbésí ayé onígbésí ayé kiri ẹnìkan ló kọ́kọ́ lóyún ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ẹlòmíì máa wà tó máa fi bímọ ẹkùn ẹ máa pẹlẹbẹ ní ẹlòmíì gan oríṣiríṣi style Ọlọ́run dáwọ́ obìnrin ẹlòmíì àlóyún bọ̀ ọyàn ló máa rí sí ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ wípé ó ti lóyún báyìí kò ní pẹ́ bímọ ẹlòmíì wà gbogbo ìgbà tẹ́ ẹ máa fi mọ̀ pé lóyún gan tẹ́ ẹ bá calculate ìgbà tẹ́ ẹ mọ̀ pé lóyún ó lè má ju bí 3-4 months lọ á sì bímọ ẹlòmíì wọ́kọ̀ máa sanra sí gbogbo ẹ̀gbẹ́ báyìí ó ti lóyún ẹ̀rí mọ̀ oyún alákọ̀ọ́kọ́ tí ẹ̀ máa ń fọ́ nì àwọn ọmọ tó bá rí pẹ́nẹ́pẹ́nẹ́ tí ò tiẹ̀ sanra tó rí pẹlẹbẹ ẹ̀rí mọ̀ pé ó ti lóyún èmi náà ẹgbẹ́ ká mo sì bò èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí mọ̀ pé yàn lóyún àìmọye ẹlòmíì ó bí méjì ẹlòmíì wà ikùn ẹ̀ báyìí ẹ̀rí mọ̀ pé ti lóyún ẹlòmíì tó bá bímọ báyìí tẹ́ bá ti mọ̀ pé lágbọ́dọ̀ rẹ̀ pé ó dàbí pé tẹ́ẹ̀ ara ní ẹ̀ ti lóyún ọjọ́ kejì ló fẹ́ lọ bímọ ìjọ ẹ bá ti mọ̀ báyìí ó ti fẹ́ àsìkò ẹ ti tó ni kí ló wà ní pọ́blẹ́mù wa kí ló tà ń ṣọ́yún olóyún kiri ẹ má bàyí ọmọ lọ́mọ jẹ́ ẹ jẹ́ ká ṣe dáadáa kò sí nǹkan tí mo ti sọ tán ìgbà tó tún lọ sí wọ́n tún lọ ṣe baby shower and sing oríṣiríṣi nǹkan làwọn èèyàn tún sọ ọmọ iṣẹ́ àti dá confusion sílẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé àwa gangan àwọn tó wà ní social media ló ń confuse ara wọn tó rọ́mọ yóò dágbére labour room kò kú dágbére pé Canada tó lọ pé òun fẹ́ lọ gbọ́mọ ni àwọn kan ló ní silicon
But nǹkan tèmi sọ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ẹ fọmọ lọ́mọ sílẹ̀. Ẹ má ṣọ́ oyún ẹ̀. Ìjọ tó bí tó wọ́ lóyún tiẹ̀ tó tún gbogbo àwọn ọmọ tiẹ̀ ta ló ṣú ẹ lọ́wọ́ ta ló ṣú ẹ lẹ́sẹ̀. Ìjẹ́ wà tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí. Iṣẹ́ tó gbélé rẹ lọ́wọ́ tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí. Tọ́lọ́run bá sọ pé òun fẹ́ ṣèdájọ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà. Abala abáàbolo ló máa fẹ́ mọ́ abala apá wo ló wà. Apá gúùdù ọ̀hún rere àbí apá báàdì ọ̀hún apá àdì. Whatever.